gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yìí ní báyìí o, owó yìí ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà o. Kí ló dé tẹ́ díjú? Bẹ́ẹ̀ yìí náà sì bẹ̀rẹ̀ nìyẹn. Mo díjú. Ó dáa o. Owó yìí ni o, kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dá ìbéèrè 10, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mú nǹkan yín dáadáa ló bá tán. Lẹ́yìn ètò, kẹ́ máa gbé owó lọ. Ju owó, ẹ tún máa gbé ọkọ̀ lọlé. Nítorí ilé-iṣẹ́ kan tó ń jẹ́ Remimatics, ọkọ̀ làwọn ń tà. Wọ́n ní wọ́n ti bá yín yà, wọ́n bá yín yà ọkọ̀ yẹn síbẹ̀. Ǹgan ọkọ̀ yẹn ti wà ní sàkání wa. Kẹ́ ẹ ṣe tán, kẹ́ máa gbọ́kọ̀ lọlé. Tó bá ṣe pé ẹ wà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tẹ́ ẹ rọ́kọ̀ gbé lọ, kẹ́ ẹ wà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lẹ́yìn ètò tẹ́ ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, a máa fún yín ní ìlọ́po owó lọ́nà 2. Tó bá dẹ̀ ṣe pé ẹ ṣe àmúlùmálẹ̀ èdè tó pọ̀, kẹ́ ẹ wà ní ẹgbẹ̀rún 10 tẹ́ ẹ sì níbèrè ilẹ̀, a ní kẹ́ máa mú lọ, kẹ́ fi yẹn ṣe, kẹ́ fi ropo sọ́kọ̀, ìyẹn dáa náà. Ó dáa bẹ́ẹ̀. Tẹ́ bá sọ pé rárá o, mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi o, tó sì kúlẹ̀ bí bá ṣe ń dáhùn wọn, owó yẹn á tún máa gbé pẹ́lí lọ sókè sí. Kí ló kọ yín? Ọlájídé ọmọ Afọlábí. Ọlájídé ọmọ Afọlábí. Láti bo lẹ ti wá? Ọmọ Gbọ̀ngán ni mí. Gbọ̀ngán ní ibo? Ọ̀ṣun. Ọ̀ṣun kí ni? Ọ̀ṣun náà máa ń pè é. Ọ̀ṣun. Agbègbè Ọ̀ṣun. Agbègbè Ọ̀ṣun. Níbi tí ojúmọ́ ti mọ́ wá. Agbègbè Ọ̀ṣun níbi tí ojúmọ́ ti mọ́ wá. Gbọ̀ngán ìlú kan ní Ọ̀ṣun. Ọ̀ṣun. Ọ̀ṣun kí ni? Ọ̀ṣun náà ni. Ọ̀ṣun state àbí? Bẹ́ẹ̀ sì sọ yẹn. Ó dáa, àwọn tí wọ́n bá yín wá kí ni báwo náà fi jẹ́ sí? Àbúrò yín? Bẹ́ẹ̀ ni. Ṣé àwọn mú òṣùká sọ́jìká tí wọ́n fẹ́ fi rọkọ̀ ni? Bóyá ká béèrè lọ́wọ́ rẹ̀. Ẹ fẹ́ wọ́n ní wọ́n máa fi inú ọkọ̀ tẹ́ fẹ́ gbé. Ó dáa. Kí ló kọ yín? Ẹ̀yin ńkọ́? Afọlábí náà. Adé Àlàó. Ẹ̀yin ò Fọlábí. Ṣùgbọ́n jerry but tó ń sọ yẹn ṣẹbẹ́ jọ wà ní. A kàn pàdé sàlẹ̀ ni. Nígbà tẹ́yìn náà máa sọ̀rọ̀ ní ìsìn. Ẹlẹ́mi àtẹlẹ́ ìjọra. Èmi? Ẹ sọ pé mi àtẹlẹ́ ìjọ sẹ́ẹ̀tọ̀ máa parọ́ lórí ètò ní olóòtú. Ṣé mi sọ̀rọ̀ nípa jọra? Ṣé mo sọ jọra níbí? Èmi ò mọ wọ́n rí o. Ẹ̀yin àti wọn lẹ́jọ́ sọ. Ẹ̀ẹ́dọ̀jà wa àti yín. Àti kínní, àti kejì, àti kẹta, àti gbogbo ẹ̀ tó wà ń bí, mo dá wà ní. Ẹ dá wà ní. Ẹ mọ̀ kankan nu wa. Ẹ mọ̀ mí náà. Mi ò mọ yín rí o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó jẹ́ ká tún ṣètò ìláyọ̀ àtàláfíà. Ó dìgbà mí ò ire o. Ó dà, iṣẹ́ ò lẹ ṣe. Mo jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ tó máa ń ṣèwádìí kòkòrò kan tá à ń pè ní ẹ̀fọn. Ẹ̀fọn. Mo máa ń ṣèwádìí ohun tó ń fà á àti àwọn ọ̀nà tá a lè gbà láti dáwọ́ ìjàmbá wọn dúró. Ní abala kejì, ìránṣẹ́ Ọlọ́run ni mí. Olùṣọ́ àgùntàn ni. Bẹ́ẹ̀ ni. Kòkòrò ẹ̀fọn. Àwọn ìjàmbá tó ń ṣe fún wa bá ṣe lè dẹ́kun àwọn ìjàmbá yẹn. Ó dùn. Ṣé kò dùn ni? Tèmi tí nǹkan bá dùn ẹ̀ pàtẹ́wọ́. Ṣó rọrùn láti ṣèwádìí ni? Kò rọrùn o. Ṣùgbọ́n ẹ tún wá jẹ́ olùṣọ́ àgùntàn
ìyẹn ni wípé ẹ máa ní ìmísí Elédùmarè láti lè máa fi tó máa ràn yín lọ́wọ́ láti máa ṣèwádìí yín dáadáa. àti bẹ́ẹ̀ náà eléyìí tẹ́yìn náà ṣe ń bí ìmísí Ọlọ́run Elédùmarè ni. hallelujah ẹ̀yin Olúwa lógo ni. Ìgbà ọlẹ́ ti bẹ̀rẹ̀ ìwádìí. Ó ti tó ọdún 13. 13? Ọmọ ọdún 13 ti ń lọ girama. Ìgbà tẹ́ ti gbà pé náà ńkọ́. Ìyẹn ti tó bí ọdún 3 sí 4. Ọdún 3 sí 4. Ìyẹn ni wípé ẹ kọ́ ṣiṣẹ́ ayé kẹ́ tó ṣiṣẹ́ ti Ọlọ́run. A lè pè bẹ́ẹ̀ náà torí a wáyé wá láti ṣe ohun kan ni. So a lè pè ní sí ayé. Láàmì yọ sóò yẹn. Mi ò sọ sóò. Mo fún yín nìyẹn, eléyìí tẹ́ ṣe sọ yìí mo wá gbà. Iyọkọ̀. Tàbí ẹ̀gbọ́n sóò àkọ́kọ́ yẹn. Ó dà, jẹ́ kó mú fún wọn ní ìbéèrè. Àfìgbà tẹ́ tì mí débẹ̀. Èmi kí la ṣe? Ìbéèrè kelo. Mo rí pé ẹ máa ran àwọn èèyàn lọ́wọ́ lórí òǹkà. Ẹ kò tiẹ̀ tí ì sọ ìbéèrè, ẹ tí ì sọ òǹkà, ẹ ti sáré sọ pé ìrànlọ́wọ́. Lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́, Olúwa ni olùpamọ́ mi, Olúwa ni òjìjí mi, ní ọwọ́ ọ̀tún mi, òrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán àbí òṣùpá ní ìgbà òru. Olúwa yóò pa àlọ àti àbọ̀ mi mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé. Àmín. Kí Olúwa kí ó pẹ̀lú yín, kí ó sì pẹ̀lú ẹ̀mí rẹ̀. 1,100,4. Ẹ jẹ́ n wò ó tẹ́. 100. Ṣé àmọ̀ pé 100 ni 100? 1,100,4. Ẹgbẹ̀rún igba lọ́nà 5 1000 nìyẹn o. 1000. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 1,100,4. Okòóléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 1,100,4. Kí ló wá ló sọ? Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Ahoro. Aworo àbí? Aworo kọ́ bàbá mi, aworo. Ahoro. Ahoro. Ọ̀rọ̀ Yorùbá tán bá ní ahoro, ó jẹ́ ibi tí ẹnìkankan ò gbé, bóyá bíi ahéré tó wá sófìfò tẹnikẹ́ni ò gbé nú ẹ̀. Ahoro. Ṣé wọ́n gbà? Wọ́n ní bàbá ilé dahoro. Bẹ́ẹ̀ ni, kí lè má dahoro là ń ké tantan. Bẹ́ẹ̀ ni, ahoro ibi tí èèyàn kọ̀ọ̀kan ò gbé, a desolate place. Ó dàpọ̀ ní òwe mi. Baálé ilé kú. Ilé dahoro, nǹkan tí mò ń gbìyànjú láti sọ. Ẹ fún wọn. Àìgbọ́fálà wòkè bàbá mi. 500. 500 náà 5 ó dùn. Kí ló sọ? Parí òwe Yorùbá yìí. Ó yẹ ẹni gbòǹgbò. Gbòǹgbò ní gbòǹgbò tó wà ní gbọ̀ngàn. Ó yẹ ẹ̀wọ̀. Kò pọn dandan. Ó dáa. Ó yẹ ẹni gbogbo kó dín ọwọ́ aró. Ó yẹ gbogbo èèyàn kó dín ọwọ́ aró, ká lò bẹ́ẹ̀ yẹn. Ó yẹ ẹni gbogbo kó dín ọwọ́ aró, ṣẹ́ mo wé yẹ. Ó dáa.
ó yẹ ni gbogbo kó dín ọwọ́ aró. Ó yẹ ni gbogbo kó dín ọwọ́ aró. Àbí ó yẹ àwọn èèyàn láti dín ọwọ́ aró. Nǹkan tó èèyàn lè dín ọwọ́ aró, gbogbo èèyàn ló lè pèrò láti dín ọwọ́ aró. Ṣùgbọ́n pẹ̀lẹ́, má ti parí. Mo máa ró. Kí ni wọ́n fi aró ṣe? A fi ń rẹ aṣọ yìí. Ó yẹ ni gbogbo kó dín ọwọ́ aró. Ó yẹ ni gbogbo. Ó yẹ ni gbogbo. Kò ṣe rẹ̀ ṣọ, kò ṣe rẹ̀. Ká dín ọwọ́ aró. Bá mi yọ. Ṣùgbọ́n kò yàtọ̀ lé. Kò yàtọ̀ lé. Kò yàtọ̀ lé. Ṣé ẹjọ́ wá ni? Ṣé bẹ́ẹ̀ jọ wá? Ókè yẹn ṣe rí tó bá yípa ti sọ fún yín, ókè yẹn tó àbáyọ ní ẹjọ́ wá. Àbí ṣé ẹjọ́ wá ni? Àjọ wá o. Ó yẹ ni gbogbo láti dín ọwọ́ aró, ṣùgbọ́n kò yẹ àtọ̀lé. Òun á fẹ́ ká aró yẹn sì dí síbẹ̀ kí àpá ìtọ̀ yẹn kó má bàa hàn. Ó yá. 504. 904 nìyẹn. Ìwà níyì. Parí òwe Yorùbá yìí. Ìwà níyì. Alágbẹ̀dẹ ìfọ̀kọ̀. Wọ́n fún ọ nírin oní ajágbe. Ẹ ti gbọ́ rí? Ìwà níyì, alágbẹ̀dẹ ìfọ̀kọ̀, wọ́n fún ọ nírin oní ajágbe. Ìwà níyì ló dífá fún alágbẹ̀dẹ ìfọ̀kọ̀, wọ́n fún nírin ó lájágbe. Ẹ parí ẹ̀. Ajá àti gbọ́ rí tọ́ ní ajá ejò gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà 16. Àbí? Ajá ìjẹrin. Ajá ìjẹrin. Ajá ìjẹrin. Ìwà níyì. Òun ló sọ fún alágbẹ̀dẹ ìfọ̀kọ̀, wọ́n fún ọ nírin pé kò rọrin, wọ́n wá fẹ́ wá gbaṣẹ́. Ó ní ẹlẹ́dàá yín dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe kú mi, ajá dẹ̀ gbé. Ajá ìjẹrin ni. Ìyẹn ni wípé ká fi ìwà kún gbogbo nǹkan tá a bá ń ṣe. Ká fi ìwà kún gbogbo nǹkan tá a bá ń ṣe. Kéèyàn kó má di ọ̀dẹ̀ nípa èrò láti jẹ́ kí èèyàn míì ká fẹ́ gbọ́n ju èèyàn míì. Torí èèyàn tẹ́ sọ wípé ajá gbé irin. Ẹ jọ̀ọ́. Ṣé nìyẹn wá gọ̀ ni? Ẹ fẹ́ sọ ní yọ̀dọ̀dẹ̀ ni? Báwo lajá ṣe ń jẹrin torí Ọlọ́run? Ẹ sọ pé eegun àbí kinní kan. Ìwà níyì ló dífá fún alágbẹ̀dẹ ìfọ̀kọ̀. Wọ́n fún ní irin ó lájágbe. À ń gbọ́. 2,504. Okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún-ó-lé-mẹ́fà. Ẹ ṣé. 2,504. Ó-lé-mẹ́fà. Ṣé mo gbà ni? Ẹ gbà. Sọ ọ̀rọ̀ Yorùbá méje tí àmì ohun orí rẹ̀ jẹ́ dòdòdò. Ẹ bá ń dínkù díẹ̀. Kò tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ ń bì kan. Màá bẹ̀rẹ̀. Ó yẹ bẹ̀rẹ̀. Ẹ bá ń dínkù díẹ̀. Mi ò dín nǹkan. Ṣé kí fún yín lẹ́yọ̀ kan?
ẹ má ti fún Ó dáa. ẹ kọ́kọ́ dínkù náà. Mi ò dín nǹkan kan báyìí o. Ọ̀dà. Dòdòdò. Ìgbàlà. Ìgbàlà ọ̀fẹ́ la mú wá, tí Jésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ la mú wá o, ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Ó yá ìgbàlà. Dòdòdò. Ìmọ̀ràn. Ìmọ̀ràn. Dòdòdò. Olùmọ̀ràn. Dòdòdò. Ìgbàlà. Dòdòdò. Ìgbàlà. Ìmọ̀ràn. Dòdòdò. Ìgbàlà àti ìkọ̀kan máa ń lọ papọ̀. Ẹ ti mọ̀, ìgbàlà àti ìkọ̀kan ó máa ń lọ papọ̀ tó jẹ́ dòdòdò náà ni. À ń ṣe ìsọjí, ẹ máa rí kì í ṣe ìsọjí. A máa ń ṣe. Dẹ́ bá ń sọ̀rọ̀ nípa ìsọjí, kí lẹ máa ń sọ fáwọn èèyàn? Dòdòdò. Ìwòsàn. Ìwòsàn. Ó di 3, ó kù 4. Dòdòdò. Wọ́n máa ń sọ pé. Dòdòdò. Àpàlà. Àpàlà. Dòdòdò. Ọ̀pọ̀ àpàlà ti sú fáìnálì, ó ti kúrò ní ìtàdíjọ́, Ìṣọ̀lá Túndé Musiliu. Àìláyé Joshua o, ẹ jọ̀wọ́ ẹ bá mi dàlú bólẹ̀. Àlùjọ ní kí á bó sá, ẹnu wọn lè fà, ẹnu wọn lè ṣe mí ò bẹ́ẹ̀ lẹ́nu méjì ṣeré mọ́. Gẹ́gẹ́gẹ́gẹ́ 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 wọ̀. Ó yá àpàlà. Dòdòdò. Ìgbìmọ̀. Ìgbìmọ̀. Ètò ẹ̀pẹ́ fún. Dòdòdò. Ọ̀mọ̀ràn. Ọ̀mọ̀ràn tí mo ní ìgbín, tó mọ ní ìgbín nínú ìkarahun. Ètò ẹ̀pẹ́ fún olókùn báyìí. Ṣé pé mo ní kẹ́ fi pamọ́? Ṣé mo nǹkan tẹ́ fẹ́ fi mí ṣe láti lè lọ sí ìbéèrè tó kàn? Wọ́n máa ń fi ẹ máa fi ń gbàdúrà o. Ṣé mọ̀, wọ́n á ní ọ̀tá tó bá fẹ́ ṣe gidi kan, ẹ máa fi ṣe. Ẹ mọ̀. Ṣé kinní kan fún yín? Torí wọ́n mọ̀, kinní kan fún yín. Ẹ̀yin mo fẹ́ kẹ́ fún mi tọ́rẹ́ ti ṣèlérí. Mo ó yá ẹ sọ. Àtẹ̀gùn. Ẹ ṣé o. Ṣé bẹ́ẹ̀ jọ wá ní kí ẹ jọ wá? Lélẹ̀. Ẹ jọ wá báyìí, ẹ jọ wá. Ẹ jọ wá, ó ti yé mi, a ti gbà sí ìpè ẹ jọ wá, àbí ó dáa. Ó yá. Ó dáa. 5,806. Ẹ jẹ́ ẹ̀ wò. 500. Ṣe nǹkan tó jẹ mọ́ 500. Kí ló 500? 846 ni 500. Ẹgbẹ̀rin ni 800 o. Òjìlé ní ẹgbẹ̀rin ó lé mẹ́fà. Ìwọ ni gbéraga. Inú mi dùn gbogbo gbà. Ó yá. Kí ló sọ? Parí òwe Yorùbá yìí. Bẹ́ẹ̀ ni.
ẹ mọ́ kú ojú òpó dí. Àfẹ́kù. Àfẹ́kù. Àfẹ́. Bí ògúnfe. Ẹ mọ́ kú ojú òpó dí. Mo mọ̀ wẹ̀yìn. Ẹ mọ̀. Ẹ mọ́ kú. Ṣẹ́rí owó tẹ́ sì ní òkì. Téèyàn bá kí n ṣọmọ onínàkúnà bàbá mi. Téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ òwò ṣé kò lè fi lè bẹ̀rẹ̀ òwò. Ó bẹ̀rẹ̀ òwò. Téèyàn bá ń ṣọmọ onínàkúnà. Kí lẹ pé? Ẹ tú sọ. Olóòtú. Ẹ sún mi síwájú díẹ̀. Sún mi síwájú má jẹ́ dèrò ẹ̀yìn. Sún mi síwájú má jẹ́ dèrò ẹ̀yìn. Ọlọ́run àjọgà Jésù ó sún mi síwájú bàbá. Rámi yọ. Ẹ ní sùúrù olófòfó. A sọ̀rọ̀ nsàlẹ̀ o. Afẹ̀rẹ̀bòjó kú ẹnu ìṣà ṣòfò. Àbí ṣọ̀fọ̀. Ṣé àfẹ́ kọ́ ni wọ́n ń pè ní ṣé àfẹ́ ni àbí àfẹ̀rẹ̀bòjó? Advac. Afẹ̀rẹ̀bòjó kú ẹnu ìṣà ń ṣọ̀fọ̀. Téèyàn bá kí n ṣọmọ nínàkúnà bàbá mi. Ẹ gbọ́. Nǹkan tó wà níbí báyìí ó ṣe bẹ̀rẹ̀ òwò. Èèyàn ní kọjá yìí ẹ̀ ni. A kò ra aṣọ tó wà níwọ̀nba. Pọ́kú lówó ẹ̀ á dẹ̀ ra máa tuta ara tuta tí ó yá. Kí ni? Okòólé kí ni? Okòólé ní ẹgbẹ̀rin. Ẹgbẹ̀rin ó dín méjì. Àbí bẹ́ẹ̀ ni ó yá. Ó dín méjì. Ẹ jẹ́ wo 9 ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Okòólé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín méjì. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Dòdò re. Àbẹ̀tú. 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 Olóòtú ẹ ràn mí lọ́wọ́. Ẹ má ra àwọn èèyàn lọ́wọ́. Mo ti ń wo ètò yìí ti pẹ́. Àbẹ̀tú. Omi ni. Irú omi wo ni? Omi ni. Kí ni mo tún lè sọ jù bẹ́ẹ̀ lọ? Irú ìrànlọ́wọ́ mo tún lè ṣe ju eléyìí tí mo ti ṣe yìí lọ. Sísì. Àbẹ̀tú. Omi. Àbẹ̀tú. Olófòfó. Ṣẹ́rí odò kékeré báyìí brook wọ́n ní àbẹ̀tú odò kékeré. Ok. Bámi yọ òkè yẹ. Mo mọ̀ àti yọ. Ọmọ ìyá mi owó sì kì í síbí. Lẹ́yìn ọba ń ṣọmọ nínàkúnà ilé tó wà níbí a lè fi jẹun fọ́jọ́ mẹ́ta. Ká ti ra àmàlà ká máa ń ra ẹran ni pọ̀nmọ́ ni ká jẹ ẹyọ kọ̀ọ̀kan. Kí ló dé? Ẹ jẹ́ wo 8:26. Okòólé ní ẹgbẹ̀rin ó lé mẹ́fà. Bẹ́ẹ̀ ni kí ló sọ?
parí òwe. Pa òwe márùn-ún tí ó ní ojú nínú. Ojú ẹni làwúre. Báwo lójú yín ṣe jáwúre? Ojú bá ẹ jọ̀ọ́. Níbo lẹ ti gbọ́ yẹn? tó ní ojú nínú. Ẹ dẹ̀ kí fún yín. Tí ojú bá. Ojú la fi mọ ọbẹ̀ tó ní magí. Mo lè pa. Ojú. Tójú bá ń ṣe pin, àfihàn ojú ni. Àfihàn ó di ìkíní. Ojú bá ẹ mọ̀ yẹn. Tójú bá rẹlẹ̀, á rí mú. Tójú bá farabalẹ̀, á rí mú. Ó di méjì. Ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra. Ojú ọ̀run àfihàn ó di mẹ́ta. Ẹ wo olófòfó máa ràn yín lọ́wọ́, ẹ má wò mí. Atọ́kùn, ojú lọ̀rọ̀ wà. Ṣé òwe ni ojú lọ̀rọ̀ wà? Ojú ẹni máa là. Ojú ẹni máa là, àrí tó. Ojú ẹni máa kayọ̀kan. Ó kayọ̀kan. Ojú oró ní lékè omi. Òṣìbàtà ní lẹ́kọ̀ọ́. Òwe kọ́. Ojú. Mo ní kẹ́ ẹ wo olófòfó kó ràn yín lọ́wọ́. Bójú bá yẹjú, kóhùn má yẹ̀. Díjòwe. Igi kìíní kan. Igi gogoro má gùn mí lójú. Òkèrè láti lọ̀. Òkèrè láti lọ̀. Igi gogoro má gùn mí lójú. Òkèrè láti lọ̀. Ṣé a ràn yín lọ́wọ́ àbá ràn yín lọ́wọ́? Ẹ ṣé olóòtú. Torí ó ń déwájú ó ń dẹjọ́ kẹ má wọ́n sọ ó yá. Ọ̀tàlélẹ́gbẹ̀rin ó lé mẹ́rin. Dárúkọ ìlú ní ilẹ̀ Yorùbá tí orúkọ rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú I tí ó sì parí pẹ̀lú I. I ló bẹ̀rẹ̀, I ló parí. Tẹ́ bá sọ ẹyọ kan, màá fún yín. I ló bẹ̀rẹ̀, I ló parí. Ṣé kí n fún yín lẹ́yọ kan? Kẹ́yìn wá sọ ẹyọ kan. Ìmẹ̀sí. Ìmẹ̀sí. Ìkọgòsì. Ìgbẹ̀tì. Ìrágbìjí. Òjìlélẹ́gbẹ̀rin ó lé mẹ́jọ. Òjìlélẹ́gbẹ̀rin lé mẹ́jọ kí ni? Parí òwe yìí. Ẹni àbámọ̀. Ẹni àbámọ̀ délé là á fẹ́. Tí ènìyàn bá fẹ́ ọmọ níjù. Ẹni àbámọ̀ délé là á fẹ́ o. Béèyàn bá fẹ́ mọ níjù. Ẹni àbámọ̀délé là ń fẹ́. Ṣé bí èèyàn tẹ́ bá fẹ́ ẹ máa mọ̀ dé àbí? Béèyàn bá fẹ́ mọ ní jù. Kí ni jù? Igbó. Ẹni àbámọ̀délé là ń fẹ́. Béèyàn bá fẹ́ mọ ní jù.
àjòjì nírú wọn. bẹ́ẹ̀ ni àjòjì la jẹ́ láyé bó ti wù Olófòfó ní káyé láàyè sùúrù. tó a ó padà lọ́jọ́ kan ilé ayé yìí àwa àna ọjà ní bá mi parí. ẹni abámọ̀délé là fẹ́ téèyàn bá fẹ́ mọ ní jù yóò ṣàna ẹbọra a ṣe àna ẹbọra. ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí owó kì í síbí ẹ̀yin náà ẹ̀ wò ni nǹkan kì í sẹ́sẹ̀ ràgó àbí. Ọ̀tàlélẹ́gbẹ̀rin ó dín mẹ́jọ. ó dín mẹ́jọ kí ni. Kí ni Yorùbá ń pè ní àgà? àgà. Àgà. Ṣé lè ṣàlàyé díẹ̀ fún mi? Àgà. wọ́n máa ń pagà orí báyìí. Mo mọ̀. Àgà ó jẹ́ ohun tí a máa ń pa láti ṣàpèjúwe. àpèjúwe kí ni. bóyá mọ́tò bàjẹ́ síbi kan, ọkọ̀ bóyá ọkọ̀ bàjẹ́ síbi kan, mọ́tò ọkọ̀. bá mi yọ mọ́tò yẹn. ọkọ̀. yíbọn gìnì ayọ́kẹ́lẹ́ ẹ pẹ̀lẹ́. bóyá ọkọ̀ bàjẹ́ síbi kan, àwa fẹ́ ṣe àmì fún àwọn tó ń bọ̀ pé ewu wà níwájú bí o kí wọ́n kíyèsára. wọ́n pagà bẹ́ẹ̀ ni báyìí àgà wọ́n pagà bẹ́ẹ̀ ni. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó jẹ́ kí a ṣe ètò tòní gẹ́gẹ́ bí mo ti sọ fún yín. àwọn tí wọ́n ń ṣe agbátẹrù abala tá a wà yìí ni àwọn tí wọ́n ń pọn ti ọmọlúàbí go beg. wọ́n ní ká gbé eléyìí fún yín pé tiyín ni o. àwọn náà kí ta ló ní kẹ́ ẹ máa ṣe. wọ́n ní ká gbé fún yín ọtí ọmọlúàbí ni. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sórí ètò yìí ẹ ṣé gan ni. ẹ ṣé olóòtú o. a máa fún yín ní ife ìmumi láti lè máa àti ìwé láti lè máa kọ àwọn ìwádìí yín lórí ẹ̀fọn àti kálámù náà eléyìí náà ife ìmumi láti mumi. inú mi dùn láti rí yín ẹ ṣé gan ni tẹ́ wá sí orí ètò lẹ́yìn. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ti jẹ́ ká ṣètò lẹ́yìn. ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ a tún ti ṣe tèmi o. Elédùmarè á tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe ẹ̀mí o. tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yẹn jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yẹn àbẹ́ ẹ̀rọ kẹrọ tẹ́ fi wò wá ní sáà yìí. Ọlálékàn lórúkọ mi ọmọ Fábílọ́lá èjì ọba ní mí ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà orin arégbèdì sọ̀dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè jí ọba kótó dìgbà míì ire o. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, ma sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, ma sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ma sẹ́yìn bo, ma ṣe sẹ́yìn bo. Ká lè jọ máa.